adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa ní àkókò yìí láti wà lórí ètò yìí. Mo fẹ́ ká mú Bíbélì wa ká ṣí sí ìwé àwọn ọba kejì orí 5. Ìtàn tó wà nínú ìwé àwọn ọba kejì orí 5 yìí jẹ́ ìtàn tí mo fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ìgbàlà, ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìwẹ̀nùmọ́ fún wa. Ìwé àwọn ọba kejì orí 5 Bíbélì sọ láti ẹsẹ̀ 1 pé ǹjẹ́ Námánì olórí ogun ọba Síríà jẹ́ ènìyàn ńlá níwájú olúwa rẹ̀ àti ọlọ́lá, nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ìṣẹ́gun fún Síríà. Òun sì jẹ́ alágbára akọni ọkùnrin, ṣùgbọ́n adẹ́tẹ̀ ni. Àwọn ará Síríà sì ti jáde lọ ní ẹgbẹẹgbẹ́, wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ Ísírẹ́lì wá. Òun sì dúró níwájú obìnrin Námánì. Òun sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi ìbá wá níwájú wòlíì tí ń bẹ ní Samaria, nítòótọ́ òun ìbá wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀. Òun sì wọlé, òun sì sọ fún olúwa rẹ̀ pé báyìí ilé ọmọbìnrin tí ó ti ilẹ̀ Ísírẹ́lì wá wí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín torí pé agbára ń bẹ nínú ọ̀rọ̀ yín. Jésù fún mi ní àpẹẹrẹ tó yẹ kí n lò lónìí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ran àwọn ènìyàn lọ́wọ́. Jẹ́ kí àgbékalẹ̀ yìí kí ó ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Tá bá rí ẹnikẹ́ni tó ń gbọ́ mi tí kò tíì ní ọjọ́ kan rí tí ó di ẹni ìgbàlà tó gba Jésù lólùgbàlà, jẹ́ kí òní jẹ́ ọjọ́ ìgbàlà fún wọn, fún ògo orúkọ mímọ́ yín nìkan, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Bíbélì júwe ọkùnrin kan fún wa ní ilẹ̀ Síríà. Orúkọ ẹni tí a ń pè ní Námánì. Bíbélì sọ pé òun ni olórí ogun pátápátá gbogbo àwọn ọmọ ogun Síríà. Ọlọ́run sì ti lò ó fún ìlú wọn, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ogun ló ti borí. A máa lọ jà, ó sì ní okun láti jà. Bíbélì wá júwe rẹ̀ pé ó jẹ́ alágbára akọni ọkùnrin, kì í ṣọkùnrin ọ̀lẹ. Àwọn ọkùnrin kan wà tẹ́ pé a kò lè pè wọ́n ní akọni. Tí wọ́n bá rí aáyán wọ́n sá, tí wọ́n bá rí eku wọ́n fò dìde, kò sí tí wọ́n sá fún. Ká tó wá sọ pé ogun gidi wá yọjú. Bíbélì sọ àlàyé pé ọkùnrin yìí akọni ọkùnrin ni. Bó ti jẹ́ akọni tó, bó ti jẹ́ aṣẹ́gun tó ti ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ogun, tó ti kẹ́rù, tó ti jẹ́ ọlọ́rọ̀, tó jẹ́ ẹni tí wọ́n mọ̀, tó jẹ́ ẹni tí ó gbajúgbajà tí àwọn ènìyàn sì bẹ̀rù, tó yẹ pé àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ pé ọba Síríà fẹ́ fi ránṣẹ́ sáwọn, wọ́n máa gbọ̀n ni. Bíbélì ní ṣùgbọ́n adẹ́tẹ̀ ni. Kókó rí wàásù yẹn nìyẹn, ṣùgbọ́n adẹ́tẹ̀ ni. Ọkùnrin yìí wá wà nínú ìṣòro tó ga. Ìṣòro tó ní yìí ó ga púpọ̀. Ní àkókò tá à ń sọ yìí ní àgbáyé, kò sí ìwòsàn fún ẹ̀tẹ̀ àfi ìyanu Ọlọ́run. Kò sí ògùn fún ẹ̀tẹ̀ àfi ìyanu Ọlọ́run. Jẹ́ mọ̀ pé Bíbélì ní àwọn nǹkan tó jẹ́ òfin tí Ọlọ́run fi lélẹ̀ fún àwọn adẹ́tẹ̀. Ọlọ́run ṣàlàyé nínú ìwé Léfítíkù orí 13, mo fẹ́ ká jọ wò ó. Nínú ìwé Léfítíkù orí 13, ọ̀rọ̀ Ọlọ́run ṣàlàyé pátápátá fún wa nípa bí wọ́n ṣe gbọ́dọ̀ mọ ẹni tó ní ẹ̀tẹ̀. Ẹ̀tẹ̀ lè wà lára aṣọ, ẹ̀tẹ̀ lè wà lára irun, ẹ̀tẹ̀ lè wà lára àwọ̀ ènìyàn. Ó lè jẹ́ funfun, ó lè jẹ́ oríṣiríṣi àwọ̀, ṣùgbọ́n tí ó bá ti wà ń bẹ̀, wọ́n ti ní bí wọ́n ṣe ń yẹ̀ wọ́n wò ní díẹ̀díẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá sì ti rí pé ẹni yìí ó adẹ́tẹ̀ ni, òfin méjì kan wà tí Ọlọ́run ṣe pé kó ń tàn mọ́ ṣe. Ìwé Léfítíkù orí 13 yẹn, ẹ wo ẹsẹ̀
ìkarùndínláàádọ́ta verse 45 ẹsẹ̀ ìkarùndínláàádọ́ta verse 45 ẹ ó rí níbẹ̀ òfin tí Ọlọ́run ṣe fún àwọn tí ó bá ti jẹ́ adẹ́tẹ̀ àti adẹ́tẹ̀ náà lí ara ẹni tí àrùn náà gbé wà kí ó fa aṣọ rẹ̀ ya ẹ má gbọ́ o kí ó sì fi orí rẹ̀ sílẹ̀ ní ìhòòhò kò gbọ́dọ̀ borí mọ́ kí ó sì fi ìbò bo ètè rẹ̀ òkè kí ó sì máa ké pé ẹ má gbọ́ o aláìmọ́ kò ní ẹ̀tọ́ láti pàdé ènìyàn mọ́ ṣùgbọ́n ohun tí ò ní jọ́ ṣèṣì pàdé ènìyàn ni pé bóyá ó fẹ́ lọ pọnmi létí odò kan yóò ti gbé ẹrù lórí yóò wá máa ké aláìmọ́ tí àwọn èèyàn bá ti ń gbọ́ aláìmọ́ yẹn wọ́n ti mọ̀ pé kí ni o adẹ́tẹ̀ ní bọ̀ nínú kí wọ́n sápamọ́ títí ó fi bá tiẹ̀ lọ tàbí kí wọ́n gba ọ̀nà míì kí ọ̀nà wọn má bàa bára wọn ṣùgbọ́n ojúṣe rẹ̀ ni pé kó máa ké pé kí ni o aláìmọ́ òun fúnra rẹ̀ ló pẹ́ra rẹ̀ ní kí ni o aláìmọ́ nítorí pé a ti kà á sí kí ni o aláìmọ́ kí ló sọ di aláìmọ́ o ẹ̀tẹ̀ tó wà lára rẹ̀ kí ló sọ èmi àti yín di aláìmọ́ ẹ̀ṣẹ̀ èyí tí a jogún lára baba ńlá wa ló sọ wá di aláìmọ́ ẹ kì í sọ fún mi pé tí wọ́n bá ń júwe ẹ̀tẹ̀ nínú bíbélì wọ́n máa fi ṣe àpẹẹrẹ ẹ̀ṣẹ̀ ni tá a bá ti júwe ẹ̀tẹ̀ nínú májẹ̀mú láíláí a fi ṣe àpẹẹrẹ kí ni o ẹ̀ṣẹ̀ ni ṣẹ́rí ó tún ní nǹkan kejì tí òfin Ọlọ́run sọ nípa ẹ̀tẹ̀ yìí ẹ kì í fi hàn yín ní ẹsẹ̀ tó tẹ̀lé bí ó sọ pé ní gbogbo ọjọ́ tí àrùn náà bá ń bẹ lé ara rẹ̀ ni kí ó jẹ́ eléèrí aláìmọ́ ni òun nìkan ni yóò máa gbé lẹ́yìn ní ibùjókòó rẹ̀ yóò gbé wà. nǹkan kejì ni pé kò lè gbé láàrin ìlú kò lè gbé láàrin àwọn ènìyàn ẹni ìtànù ni kì í ṣe ẹni ìtẹ́wọ́gbà. tí Námánì bá jẹ́ ọmọ Ísírẹ́lì ni kò ní ẹ̀tọ́ àti gbé láàrin ìlú débi tí ó kópa nínú ogun nítorí pé kí ni o aláìmọ́ ni tí Námánì bá ń gbé láàrin ìlú bá jẹ́ ọmọ Ísírẹ́lì ni kò ní ẹ̀tọ́ láti gbé láàrin èèyàn débi tí ó níyàwó débi tẹ́rù kan máa bá gbé ẹgbẹ́ wá ṣàpèjúwe ohun tí ẹ̀tẹ̀ máa ṣe fún ènìyàn fún yín ó ní ohun burúkú kan tí ẹ̀tẹ̀ máa ṣe fún ènìyàn ṣe rí àwọn ká tó ń ṣiṣẹ́ dáadáa yìí iṣẹ́ tí ẹ̀tẹ̀ máa ń ṣe ni pé ó máa bá ní gé wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀tẹ̀ máa ń jẹ àgọ́ ara èèyàn díẹ̀díẹ̀ ni kì í kàn ṣe ká nìkan ní ó lè gé tọwọ́ ó lè gé ìka tẹsẹ̀ títí tí yóò fi pa ohun tó ń dànù. bákan náà lẹ̀ṣẹ̀ ìwọ panṣágà ṣòdìjọ́ tó bá lu mọ́gùn kó tó pa panṣágà tì ìwọ olè ṣòdìjọ́ tó máa mú ọ kó tó wá mọ́ sọ pé ìní ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ gbájúẹ̀ ṣòdìjọ́ tó máa yàwòrán rẹ fún gbogbo ayé ìwọ òpùrọ́ ṣé o mọ̀ pé ẹ̀ṣẹ̀ ètò méjì ló ní fún wa ó fẹ́ máa jẹ ayé wa díẹ̀díẹ̀ tí ó fi bàjẹ́ ó sì fẹ́ ràn wá lọ sọ́run àpáàdì. bákan náà ni ọ̀rọ̀ Námánì yìí jẹ́ ó jẹ́ ẹni tó jẹ́ pé ẹ̀tẹ̀ òun lórísun ìbànújẹ́ rẹ̀ ṣùgbọ́n èmi àti ní ìbànújẹ́ tó ga orísun ìbànújẹ́ tó ga jù yín lọ òun náà ní ẹ̀ṣẹ̀. mo mọ̀ pé ayé tá a wà yìí níbi táwọn ọ̀dọ́mọkùnrin ti ń lu tí káàkiri tí gbogbo èèyàn ti dáadáa pọ́n báyìí torí ó bá ti pupa yóò dúdú
gbogbo dáì ló ti tán lọ́jà báyìí. Àwọn ọ̀dọ́mọbìnrin wọ́n ń kó lọ ilé ọkùnrin láì ṣègbéyàwó. Àwọn ọ̀dọ́mọkùnrin wọ́n ń gba ọmọbìnrin sílé láì ṣègbéyàwó. Ẹ̀ṣẹ̀ ní èrò kan láti bà ayé rẹ jẹ́ àti láti ràn ọ́ lọ sọ́run àpáàdì. Nígbà tí Námánì ní ẹ̀tẹ̀, ó ń wọ́nà àbáyọ. Ọmọbìnrin yẹn wá ṣàkíyèsí pé tọkùnrin bá sì lọ sọ́dọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó wà ní Samaria, wòlíì yẹn ó kúkú wò sàn. Bó ṣe sọ fún ìyàwó Námánì nù. Nígbà tó sọ fún ìyàwó Námánì ní ọ̀rọ̀ yìí, ohun tí ìyàwó Námánì ṣe náà ni pé ó wọlé lọ, ó lọ sọ fọ́kọ rẹ̀. Ọkọ rẹ̀ ó tẹ̀síwájú, ó lọ ṣàlàyé ọ̀rọ̀ náà fún kábíyèsí. Bíbélì sọ pé ọba Síríà lẹ́sẹ̀ 5, Bíbélì wí pé ọba Síríà sì wí pé wá náà lọ, èmi ó sì fi ìwé ránṣẹ́ sí ọba Ísírẹ́lì. Òun sì jáde lọ, ó sì mú tálẹ́ǹtì fàdákà 10 lọ́wọ́ àti 600 ìwọ̀n wúrà àti ìpààrọ̀ aṣọ 10. Ṣe rí pé nísìn ó wá mú ó gbàwé lọ́wọ́ ọba. Ṣóhun wá ní pọ́ Ọlọ́run ni tó fi jẹ́ pé òun lòun ó ṣerú eléyìí. Òun ò lè ṣe eléyìí. Wòlíì Èlíṣà sì gbọ́ ọ̀rọ̀ yìí. Wòlíì Èlíṣà sì ránṣẹ́. Nígbà tí wòlíì Èlíṣà ránṣẹ́ sí Námánì débẹ̀. Bíbélì sọ ní ẹsẹ̀ 10 pé Èlíṣà sì rán ìránṣẹ́ kan sí i wípé lọ kí o sì wẹ̀ ní Jọ́dánì ní ìgbà 7, ẹran ara rẹ yóò sì tún bọ̀ sípò fún ọ, ìwọ ó sì mọ́. Ṣé ẹ mọ̀ pé ẹ̀tẹ̀ ti sọ di kí ni o? Aláìmọ́. Wọ́n wá sọ fún pé kó lọ wẹ̀, yóò sì ṣe kí ni o? Yóò mọ́. Ṣé rí 7 ó ṣe àpẹẹrẹ pípé tàbí àṣepé tó jẹ́ pé kò ní jẹ́ iṣẹ́ àbọ̀, iṣẹ́ tó yanjú, tó ṣe dáadáa, tó bójúmu. Ó ní nǹkan 7 ló túmọ̀ sí nínú Bíbélì. Nígbà tí Námánì wá gbọ́ ọ̀rọ̀ yìí ló bá bínú. Ṣùgbọ́n Námánì bínú, ó sì padà lọ, ó sì wí pé kíyèsí, mo rò nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá, yóò sì dúró, yóò sì ké pe orúkọ Olúwa Ọlọ́run rẹ̀, yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà, yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ náà. Òun ló fẹ́ sọ bí wọ́n ṣe, bí ìwọ náà ṣe ń sọ fọ́lọ́run bí Ọlọ́run ó ṣe gbọ́ ọ́ là. Bíbélì ní ó ṣe kí ni o? Ó bínú, ó padà rán ẹni tó yẹ kó jáde wá sí mi, kó pọ̀ Ọlọ́run rẹ̀, kó fọwọ́ lé ẹ̀tẹ̀ mi, kẹ́tẹ̀ mi sì mọ́. Èmi ló wá ní kí n lọ máa wẹ̀. Ìbínú kejì ni pé ó tún wá ní àwọn odò gidi ń bẹ, kò ní kí n lọ sódò gidi. Pọ̀pọ̀lọpọ̀ wa bá ṣe máa dírà wa lọ́wọ́ láti di ẹni ìgbàlà rí. Torí pàwọ́ la fẹ́ yan ọ̀nà tọ́lọ́run ó gbà láti ṣètò ìgbàlà. Ọlọ́run ti yan ọ̀nà yẹn, kò sí sẹ́ni tó lè tún yàn. Bíbélì wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Torí kò sí orúkọ mìíràn tí a fi fún ni lábẹ́ ọ̀run ní èyí tí a fi lè gbà wá là. Ẹlòmíràn ni tí n bá rí iṣẹ́ ìyanu, ìdẹ́ ni ìgbàlà, má dúró di iṣẹ́ ìyanu. Iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀. Jẹ́ kí n sọ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ fún ọ. Akànyàn má gbélébù. A ta gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. A sín. Ó sì dàpọ̀ ti kú. Ó kú. Wọ́n sín. Ó dàbí pé kò sí ìrètí mọ́. Ìrètí ti lọ pátápátá. Ṣùgbọ́n níjọ́ kẹta, òkúta tán yí dé ibojì kò lè dá dúró. Ohun tí a béèrè lọ́wọ́ àwọn tó wá sí ibojì yẹn ni pé kí ló tẹ̀ ń wá alààyè láàrin àwọn òkú. Iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀. Àkọ́bí nínú àwọn òkú ti jíǹde.
lẹ́yìn ìgbà náà kò sì kú mọ́, ó wà láàyè síbẹ̀ títí ayérayé. Ó má sọ̀rọ̀ ààrẹ di Námánì. Làwọn ọmọọṣẹ́ rẹ̀ bá súnmọ́ pé tó bá ní o ṣe ń tó jù báyìí lọ, tó bá ní o mú wáṣọ ò ní san ni. Kò béèrè owó, kò béèrè obì. Ṣé kí n sọ fún ọ pé Ọlọ́run ò béèrè owó lọ́wọ́ wọ náà, Ọlọ́run ò béèrè obì lọ́wọ́ wọ náà, Ọlọ́run ò béèrè ohunkóhun lọ́wọ́ èmi àti ẹ, kò béèrè òfin mẹ́wàá láti gbà wá là. Kò ní kí wọ́n wá kópa tiẹ̀ kọ́rọ̀ ilé yanjú. Ọ̀fẹ́ nígbàlà, kìí ṣe pé gbàlà ọ̀wọ́n. In tó ná Ọlọ́run, in tó ga ni ẹ̀mí ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Ṣùgbọ́n fún èmi àti ẹ, ọ̀fẹ́ ni. Jẹ́ kí n ràn lọ́wọ́ lówùrọ̀ yìí. Ní wákàtí tó ń tẹ́tí sí mi, jẹ́ kí n ràn lọ́wọ́ dáadáa. Pé kó gbọ́ mi yé, yéké. Ìgbàlà ọ̀fẹ́ ni o. Wẹ̀ kí o ṣe kí ni? Kí o sì mọ́ ni. Dípò odò Jọ́dánì, ìsun kan wà tó jẹ́ pé kò ní àbàwọ́n, tó kún fún ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ tí kò lábàwọ́n sì ni ìsun náà kún fún. Ìpé ẹnikẹ́ni tí ó bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù yóò mọ́, yóò kúrò ní ẹni tí ò ṣe tẹ́wọ́gbà, ẹni tó ń gbé lẹ́yìn odi, yóò kúrò ní ẹni tó yẹ pé tó bá rìn yóò mọ̀ ké aláìmọ́, yóò sì di ẹni ìgbàlà pátápátá. Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 14 pé nígbà náà ni ó sọ̀kalẹ̀, ó sì tẹ ara rẹ̀ bọ inú Jọ́dánì ní ìgbà 7 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run. Ẹran ara rẹ̀ sì tún padà bọ̀ gẹ́gẹ́ bí ẹran ara ọmọ kékeré, òun sì mọ́. Jẹ́ kí n pín ìwàásù yìí sí wẹ́lẹ́wẹ́lẹ́ fún ọ padà. Èèyàn ńlá Námánì ṣùgbọ́n oníṣòro. Ìṣòro tó ní, owó rẹ̀ ò lè yanjú ẹ̀, ọba ìlú rẹ̀ kò lè yanjú ẹ̀. Ìṣòro tó ní, tó bá jẹ́ pọ́mọ Ísírẹ́lì ni, ẹ̀yìn odi ìlú ni yóò máa gbé. Tó bá sì rìn, ó gbọ́dọ̀ máa ké aláìmọ́ bó ṣe ń rìn lọ ni. Námánì wá fẹ́ yán ọ̀nà tí wọ́n fi fẹ̀wẹ̀hún mọ́. Ṣùgbọ́n ọ̀nà kan péré tó lè fi mọ́ náà ni pé kó bọ́ sínú omi kó wẹ̀. Ó wẹ̀ lẹ́ẹ̀kínní, ó wẹ̀ lẹ́ẹ̀kejì, ó wẹ̀ lẹ́ẹ̀kẹta, ó wẹ̀ lẹ́ẹ̀kẹrin, ó wẹ̀ lẹ́ẹ̀karùn-ún, ó wẹ̀ lẹ́ẹ̀kẹfà, lẹ́ẹ̀keje Bíbélì ní ara rẹ̀ sì mọ́ nígbà tó wẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé èèyàn ńlá nìwọ náà? Ṣùgbọ́n ìṣòro tó ní, òfin mẹ́wàá ò lè yanjú ẹ̀, ìwà rere rẹ̀ ò lè yanjú ẹ̀, ẹ̀sìn ò lè yanjú ẹ̀. Ìṣòro yẹn náà ni ẹ̀ṣẹ̀. O yẹ lẹ́ni tó lè wọjọ́ bọ́ ọ̀run, ẹ̀yin odi ìlú ló yẹ kó máa gbé lọ́run àpáàdì. Ẹni tó yẹ ká máa ké aláìmọ̀lé lórí ni ọ́ àti èmi náà. Ṣùgbọ́n ẹ̀sùn kan wà tó kún fún ẹ̀jẹ̀ tó lè wọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Olórin yẹn wípé Jésù san gbogbo gbèsè tí mo jẹ, ẹ̀ṣẹ̀ tó má bà wọ́n wá ló ti fọ̀nù kúrò. Ohun tó nílò láti ṣe náà ni pé kó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù kí wọn náà kó lè bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì. Nígbà tí Námánì wẹ̀, ó ṣe kí ni o? Ó mọ́. Tí ìwọ náà bá gba Jésù lólùgbàlà lónìí, ó bọ́ lọ́wọ́ ìgbé ọ̀run àpáàdì. Torí pé Jésù ti tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún ọ. Àti pa á, àti sin, ó sì ti jíǹde nítorí rẹ̀. Ó ní ajínrere Àjàyí, ojoojúmọ́ ọ̀rọ̀ ìgbàlà náà ni. Nítorí pé gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ wípé wẹ̀ kí o sì mọ́.
kì í ṣe mówó wá kí o sì mọ́, kì í ṣe pòfin mẹ́wàá mọ́ kí o sì mọ́, kì í ṣe ṣiṣẹ́ rere kí o sì mọ́, kì í ṣe lọ ṣọ́ọ̀rù kí o sì mọ́, wẹ̀ kí o sì mọ́. Ìwẹ̀ omi kọ́, ìwẹ̀ ìdájí kọ́, ìwẹ̀ àṣálẹ́ kọ́, wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni. Báwo la ṣe wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù? Nípa ìgbàgbọ́. Ìwé Ìfihàn orí kìíní, bí mo ṣe ń parí, ẹsẹ̀ 5 àti láti ọ̀dọ̀ Jésù Kristi, ẹlẹ́rìí òótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Àkókò mo sọ fún yín pé ẹ̀tẹ̀ bí ẹ̀ṣẹ̀ ló ṣe rí. Tí Námánì bá wẹ̀ nínú odò míì tóun yàn, kò lè mọ́ láéláé. Tí wọn náà bá yan nǹkan míì gẹ́gẹ́ bí ọ̀nà tí ó jẹ́ kó mọ́, ò lè mọ́ láéláé. Ẹ̀jẹ̀ ẹranko kò lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù, ẹ̀jẹ̀ ara rẹ kò lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù, ẹ̀jẹ̀ àwọn òbí rẹ kò lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù, ẹ̀jẹ̀ olórí ẹ̀sìn rẹ kò lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù, ẹ̀jẹ̀ ìwà rẹ kò lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù, ẹ̀jẹ̀ òfin mẹ́wàá kò lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù, nǹkan ẹyọ kan péré ló lè fọ ẹ̀ṣẹ̀ rẹ nù. Òun náà ni ẹni tó fẹ́ wa, ẹ̀jẹ̀ ẹni tó fẹ́ wa, tó fi ògo rẹ̀ sílẹ̀, tó wá sínú ayé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ, ká lè di àtúnbí, ká lè bọ́ lọ́wọ́ ègbé, ká lè di ọmọ Ọlọ́run. Ẹ̀jẹ̀ ènìyàn nìkan ló lè wẹ̀ wá nù. Mélòó ni ó lè wẹ̀ nù nínú ẹ̀ṣẹ̀ wa? Jòhánù kìíní orí kìíní ẹsẹ̀ 7. Ṣùgbọ́n bí àwa bá ń rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ sì ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi kò wẹ̀ díẹ̀ nù nínú ẹ̀ṣẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀. Ètò ti kọjá, ti sìn àti tọjọ́ iwájú. Ó yá wá gba Jésù kí ìwọ náà lè bọ́. Ṣùgbọ́n ẹ̀dẹ́tẹ̀ ni, ṣùgbọ́n yẹn ó fẹ́ bà tiẹ̀ jẹ́ ni o. Ṣùgbọ́n tó bá ti wẹ̀, ó lè ṣe kí ni? Ó lè mọ́. Ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ lèmi àti ìwọ náà, ṣùgbọ́n yẹn ó fẹ́ rán wa lọ́run àpáàdì ni o. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù ó lè fọ̀ wá mọ́. Ṣé ó fi ìgbàgbọ́ rẹ sínú Jésù lónìí kó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ̀ ọ́ mọ́? Pè sínú ọkàn rẹ wípé Jésù ọmọ Ọlọ́run, mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Jésù ṣùgbọ́n ó kú, àsíán ó sì jí dìde. Wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ rẹ lónìí. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú sísìn àtàjíǹde rẹ gẹ́gẹ́ bí n tó san gbogbo gbèsè ẹ̀ṣẹ̀ mi. Ó ṣètò ti wẹ̀ mí mọ́. Jésù Olúwa wa, àmín. Tó bá jẹ́ pé o ti fi ìgbàgbọ́ rẹ sínú ikú sísìn àtàjíǹde Jésù, mo kí ọ káàbọ̀ sínú ẹbí Ọlọ́run lónìí. Mo sì kí ọ kú oríire pé ìwọ náà ti di ẹni tí a ti wẹ̀ mọ́. O ti bọ́ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì. Bó ṣe bọ́ yìí, a fẹ́ bọ́ ọ yọ̀, a sì fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti dàgbà nípa ti ẹ̀mí. Tí o bá lè pè wá sórí 07038085652 àti 07087682122 àti 07055307492. Èyí tí mo pè kẹ́yìn ní WhatsApp wa. A ó fẹ́ láti ràn ọ́ lọ́wọ́, a ó sì fẹ́ láti bá ọ yọ̀ pẹ̀lú. Ẹ ṣé tẹ́ tẹ́tí sí wa. Ìwàláàyè Kristi yóò máa bá yín gbé. Ó dàbọ̀. Adùn nílé tiwa, gbọ̀ngbọ̀n rẹ̀ yóò gba ọ̀run kan, ayé ò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi.